Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi o. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé àwọn sinimá tí ò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn la máa mú wá fún yín. Síwájú náà, ẹ kọ́kọ́ bá wa tẹ subscribe button sí channel yìí, kẹ́ ẹ dẹ̀ máa bá wa share fídíò. Kí la mú wá fún yín lọ́tẹ̀ yìí? Sinimá Òǹtẹ̀ láti ọwọ́ Àníkẹ́ Àmì, tí Abbey Jimoh jẹ́ olùdarí sinimá náà. Lákọ̀ọ́kọ́ ná, a ti wo sinimá Àmì apá kìíní, sinimá Òǹtẹ̀ apá kìíní àti Òǹtẹ̀ apá kejì. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti mọ̀ pé Àníkẹ́ Àmì àti Abbey Jimoh wọn kì í bá wa ṣe sinimá tí ó ṣe fọwọ́ rọ́ sẹ́yìn. Sinimá yìí wà lórí Àníkẹ́ Àmì TV àtàpá kìíní àtàpá kejì. Apá kẹta ló ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀. Fún ẹ̀yin tẹ́ bá kọ́kọ́ fẹ́ jẹ́ alákọ̀ọ́kọ́ tí ó kọ́kọ́ wo sinimá Òǹtẹ̀ apá kẹta, àbí ẹ fẹ́ mọ àsìkò tí wọ́n máa drop Òǹtẹ̀ apá kẹta, ẹ bá wa subscribe sí orí channel yìí, kẹ́ tẹ notification button yín, kẹ́ dẹ̀ comment síbẹ̀ pé Òǹtẹ̀ apá kẹta, Òǹtẹ̀ part 3, Òǹtẹ̀ apá kẹta, please Òǹtẹ̀ apá kẹta, Òǹtẹ̀ part 3. Ẹ subscribe bye, kẹ́ dẹ̀ comment. Òǹtẹ̀ jẹ́ sinimá tí ó kọ́ wa ní oríṣiríṣi ìrírí ayé ni fún àwa tí a bá fẹ́ gbalé, ká máa ka agreement, fún àwa tí a bá fẹ́ rìnrìn àjò ní ọ̀rọ̀ onílédé àti ní orí gbogbo aspect ilé ayé. Sinimá yìí ò kọ́ wa lórí ilé lásán, ó kọ́ wa ní gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe, ká máa wádìí ohun gbogbo dájú, ká máa mọ ohun tí ó wà ní ìdí ẹ̀. Torí sinimá Òǹtẹ̀ yìí, ó jẹ́ sinimá tó lékenkà, sinimá kan gbòógì tí ó yẹ kí gbogbo wa pátápátá kí a wò. Ẹ má gbàgbé láti tẹ subscribe button, ẹ like, kẹ́ dẹ̀ comment Òǹtẹ̀ part 3, kí a tètè lè sọ fún yín ìgbà tí wọ́n máa mú Òǹtẹ̀ apá kẹta náà wá sí. Ẹ máa tẹ subscribe sórí channel yìí, kẹ́ tẹ comment Òǹtẹ̀ part 3 kí ẹ lè tètè mọ ìgbà tí wọ́n máa drop. Fún ẹ̀yin tẹ́ bá ti wo apá kìíní àtàpá kejì, ó wà lórí Àníkẹ́ Àmì TV lórí YouTube báyìí. Ẹ tẹ subscribe button sórí channel bí, kẹ́ dẹ̀ comment Òǹtẹ̀ apá kẹta. Torí sinimá yìí jẹ́ sinimá tí àtọmọdé àtàgbà gbọ́dọ̀ wò ni. Torí ọgbọ́n àti òye ó kúnnú ẹ̀ pẹ́kípẹ́kí. Ẹ comment Òǹtẹ̀ part 3, kẹ́ dẹ̀ subscribe sórí channel yìí, ká lè tètè bá yín kọ́ wọn lójú kí wọ́n lè tètè drop apá kẹta. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi. Ẹ má gbàgbé o láti subscribe sórí channel yìí, kẹ́ dẹ̀ tẹ Òǹtẹ̀ apá kẹta sí. Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi o. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé àwọn sinimá tí ò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn la máa mú wá fún yín. Síwájú náà, ẹ kọ́kọ́ bá wa tẹ subscribe button sí channel yìí, kẹ́ dẹ̀ máa bá wa share fídíò. Kí la mú wá fún yín lọ́tẹ̀ yìí? Sinimá Òǹtẹ̀ láti ọwọ́ Àníkẹ́ Àmì, tí Abbey Jimoh jẹ́ olùdarí sinimá náà. Lákọ̀ọ́kọ́ ná, a ti wo sinimá Àmì apá kìíní, sinimá Òǹtẹ̀ apá kìíní àti Òǹtẹ̀ apá kejì. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti mọ̀ pé Àníkẹ́ Àmì àti Abbey Jimoh wọn kì í bá wa ṣe sinimá tí ó ṣe fọwọ́ rọ́ sẹ́yìn. Sinimá yìí wà lórí Àníkẹ́ Àmì TV
àtàpá kìíní àtàpá kejì. Apá kẹta ló ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀. Fún ẹ̀yin tẹ́ bá kọ́kọ́ fẹ́ jẹ́ alákọ̀ọ́kọ́ tí ó kọ́kọ́ wo sinimá òǹtẹ̀ apá kẹta, àbí ẹ fẹ́ mọ àsìkò tí wọ́n máa dọ́ọ̀pù òǹtẹ̀ apá kẹta, ẹ bá wa subscribe sí orí channel yìí, kẹ́ tẹ notification button yìí, kẹ́ dẹ̀ comment síbẹ̀ pé òǹtẹ̀ apá kẹta, òǹtẹ̀ part 3, òǹtẹ̀ apá kẹta plus òǹtẹ̀ apá kẹta, òǹtẹ̀ part 3. Ẹ subscribe bye, kẹ́ dẹ̀ comment. Òǹtẹ̀ jẹ́ sinimá tí ó kọ́ wa ní oríṣiríṣi ìrírí ayé ni fún àwa tí a bá fẹ́ gbalé, ká máa ka agreement, fún àwa tí a bá fẹ́ rìnrìn àjò ní ọ̀rọ̀ onílédé àti ní orí gbogbo aspect ilé ayé. Sinimá yìí ò kọ́ wa lórí ilé lásán, ó kọ́ wa ní gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe, ká máa wádìí ohun gbogbo dájú, ká máa mọ ohun tí ó wà ní ìdí ẹ̀. Torí sinimá òǹtẹ̀ yìí ó jẹ́ sinimá tó lékenkà, sinimá kan gbòógì tí ó yẹ kí gbogbo wa pátápátá kí a wò. Ẹ má gbàgbé láti tẹ subscribe button, ẹ like, kẹ́ dẹ̀ comment òǹtẹ̀ part 3 kí a tètè lè sọ fún yín ìgbà tí wọ́n máa mú òǹtẹ̀ apá kẹta náà wá sí. Ẹ máa tẹ subscribe sórí channel yìí, kẹ́ dẹ̀ comment òǹtẹ̀ part 3 kí ẹ lè tètè mọ ìgbà tí wọ́n máa drop. Fún ẹ̀yin tẹ́ bá ti wo apá kìíní àtàpá kejì, ó wà lórí Anike Ami TV lórí YouTube báyìí. Ẹ tẹ subscribe button sórí channel bí, kẹ́ dẹ̀ comment òǹtẹ̀ apá kẹta. Torí sinimá yìí jẹ́ sinimá tí àtọmọdé àtàgbà gbọ́dọ̀ wò ni. Torí ọgbọ́n àti òye ó kúnnú ẹ̀ pẹ́kípẹ́kí. Ẹ comment òǹtẹ̀ part 3, kẹ́ dẹ̀ subscribe sórí channel yìí, ká lè tètè bá yín kọ́ wọn lójú kí wọ́n lè tètè drop apá kẹta. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi. Ẹ má gbàgbé o láti subscribe sórí channel yìí, kẹ́ dẹ̀ tẹ òǹtẹ̀ apá kẹta sí. Ẹ kú dédé àsìkò níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi o. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé àwọn sinimá tí ò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn la máa mú wá fún yín. Síwájú náà, ẹ kọ́kọ́ bá wa tẹ subscribe button sí channel yìí, kẹ́ dẹ̀ máa bá wa share fídíò. Kí la mú wá fún yín lọ́tẹ̀ yìí? Sinimá òǹtẹ̀ láti ọwọ́ Anike Ami, tí Abbey Jimoh jẹ́ olùdarí sinimá náà. Lákọ̀ọ́kọ́ náà, a ti wo sinimá Ami apá kìíní, sinimá òǹtẹ̀ apá kìíní àti òǹtẹ̀ apá kejì. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti mọ̀ pé Anike Ami àti Abbey Jimoh wọn kì í bá wa ṣe sinimá tí ó ṣe fọwọ́ rọ́ sẹ́yìn. Sinimá yìí wà lórí Anike Ami TV, àtàpá kìíní àtàpá kejì. Apá kẹta ló ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀. Fún ẹ̀yin tẹ́ bá kọ́kọ́ fẹ́ jẹ́ alákọ̀ọ́kọ́ tí ó kọ́kọ́ wo sinimá òǹtẹ̀ apá kẹta, àbí ẹ fẹ́ mọ àsìkò tí wọ́n máa dọ́ọ̀pù òǹtẹ̀ apá kẹta, ẹ bá wa subscribe sí orí channel yìí, kẹ́ tẹ notification button yìí, kẹ́ dẹ̀ comment síbẹ̀ pé òǹtẹ̀ apá kẹta, òǹtẹ̀ part 3, òǹtẹ̀ apá kẹta plus òǹtẹ̀ apá kẹta, òǹtẹ̀ part 3. Ẹ subscribe bye, kẹ́ dẹ̀ comment. Òǹtẹ̀ jẹ́ sinimá tí ó kọ́ wa ní oríṣiríṣi ìrírí ayé ni fún àwa tí a bá fẹ́ gbalé, ká máa ka agreement, fún àwa tí a bá fẹ́ rìnrìn àjò ní ọ̀rọ̀ onílédé àti ní orí gbogbo aspect ilé ayé. Sinimá yìí ò kọ́ wa lórí ilé lásán, ó kọ́ wa ní gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe,
ká máa wádìí ohun gbogbo dájú ká máa mọ ohun tí ó wà ní ìdí ẹ̀. Torí sinimá òǹtẹ̀ yìí ó jẹ́ sinimá tó lékenkà, sinimá kan gbòógì tí ó yẹ kí gbogbo wa pátápátá kí a wò. Ẹ má gbàgbé láti tẹ subscribe button, ẹ like, kẹ́ dẹ̀ comment òǹtẹ̀ part 3 kí a tètè lè sọ fún yín ìgbà tí wọ́n máa mú òǹtẹ̀ apá kẹta náà wá sí. Ẹ máa tẹ subscribe sórí channel yìí, kẹ́ tẹ comment òǹtẹ̀ part 3 kí ẹ lè tètè mọ ìgbà tí wọ́n máa drop. Fún ẹ̀yin tẹ́ bá ti wà apá kìíní àti apá kejì, ó wà lórí Anike Ami TV lórí YouTube báyìí. Ẹ tẹ subscribe button sórí channel bí, kẹ́ dẹ̀ comment òǹtẹ̀ apá kẹta. Torí sinimá yìí jẹ́ sinimá tí àtọmọdé àtàgbà gbọ́dọ̀ wò ni. Torí ọgbọ́n àti òye ó kúnnú ẹ̀ pẹ́kípẹ́kí. Ẹ comment òǹtẹ̀ part 3 kẹ́ dẹ̀ subscribe sórí channel yìí ká lè tètè bá yín kọ́ wọn lójú kí wọ́n lè tètè drop apá kẹta. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi. Ẹ má gbàgbé o láti subscribe sórí channel yìí kẹ́ dẹ̀ tẹ òǹtẹ̀ apá kẹta sí. Ẹ kú dédé àsìkò níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi o. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé àwọn sinimá tí ò ṣe é kó fọwọ́ rọ́ sẹ́yìn la máa mú wá fún yín. Síwájú náà, ẹ kọ́kọ́ bá wa tẹ subscribe button sí channel yìí, kẹ́ dẹ̀ máa bá wa share fídíò. Kí la mú wá fún yín lọ́tẹ̀ yìí? Sinimá òǹtẹ̀ láti ọwọ́ Anike Ami tí Abbey Jimoh jẹ́ olùdarí sinimá náà. Lákọ̀ọ́kọ́ náà, a ti wo sinimá Ami apá kìíní, sinimá òǹtẹ̀ apá kìíní àti òǹtẹ̀ apá kejì. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti mọ̀ pé Anike Ami àti Abbey Jimoh wọn kì í bá wa ṣe sinimá tí ó ṣe fọwọ́ rọ́ sẹ́yìn. Sinimá yìí wà lórí Anike Ami TV àtàpá kìíní àtàpá kejì. Apá kẹta ló ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀. Fún ẹ̀yin tẹ́ bá kọ́kọ́ fẹ́ jẹ́ alákọ̀ọ́kọ́ tí ó kọ́kọ́ wo sinimá òǹtẹ̀ apá kẹta, àbí ẹ fẹ́ mọ àsìkò tí wọ́n máa drop òǹtẹ̀ apá kẹta, ẹ bá wa subscribe sí orí channel yìí, kẹ́ tẹ notification button yìí, kẹ́ dẹ̀ comment síbẹ̀ pé òǹtẹ̀ apá kẹta, òǹtẹ̀ part 3, òǹtẹ̀ apá kẹta, please òǹtẹ̀ apá kẹta, òǹtẹ̀ part 3. Ẹ subscribe bye, kẹ́ dẹ̀ comment. Òǹtẹ̀ jẹ́ sinimá tí ó kọ́ wa ní oríṣiríṣi ìrírí ayé ni. Fún àwa tí a bá fẹ́ gbalé, ká máa ka agreement. Fún àwa tí a bá fẹ́ rìnrìn àjò ní ọ̀rọ̀ onílédé àti ní orí gbogbo aspect ilé ayé. Sinimá yóò kọ́ wa lórí ilé lásán. Ó kọ́ wa ní gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe ká máa wádìí ohun gbogbo dájú ká máa mọ ohun tí ó wà ní ìdí ẹ̀. Torí sinimá òǹtẹ̀ yìí ó jẹ́ sinimá tó lékenkà, sinimá kan gbòógì tí ó yẹ kí gbogbo wa pátápátá kí a wò. Ẹ má gbàgbé láti tẹ subscribe button, ẹ like, kẹ́ dẹ̀ comment òǹtẹ̀ part 3 kí a tètè lè sọ fún yín ìgbà tí wọ́n máa mú òǹtẹ̀ apá kẹta náà wá sí. Ẹ máa tẹ subscribe sórí channel yìí, kẹ́ tẹ comment òǹtẹ̀ part 3 kí ẹ lè tètè mọ ìgbà tí wọ́n máa drop. Fún ẹ̀yin tẹ́ bá ti wà apá kìíní àti apá kejì, ó wà lórí Anike Ami TV lórí YouTube báyìí. Ẹ tẹ subscribe button sórí channel bí, kẹ́ dẹ̀ comment òǹtẹ̀ apá kẹta. Torí sinimá yìí jẹ́ sinimá tí àtọmọdé àtàgbà gbọ́dọ̀ wò ni. Torí ọgbọ́n àti òye ó kúnnú ẹ̀ pẹ́kípẹ́kí. Ẹ comment
òǹtẹ̀ part 3 kẹ́ẹ̀dẹ̀ subscribe sórí channel yìí ká lè tètè bá yín kọ́ wọn lójú kí wọ́n lè tètè drop apá kẹta. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi. Ẹ má gbàgbé o láti subscribe sórí channel yìí kẹ́ẹ̀dẹ̀ tẹ òǹtẹ̀ apá kẹta sí. Ẹ kú dédé àsìkò níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi o. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé àwọn sinimá tí ò ṣe é kó fọwọ́ rọ́ sẹ́yìn la máa mú wá fún yín. Síwájú náà, ẹ kọ́kọ́ bá wa tẹ subscribe button sí channel yìí kẹ́ẹ̀dẹ̀ máa bá wa share fídíò. Kí la mú wá fún yín lọ́tẹ̀ yìí? Sinimá òǹtẹ̀ òǹtẹ̀ láti ọwọ́ Àníkẹ́ Àmì tí Abbey Jimoh jẹ́ olùdarí sinimá náà. Lákọ̀ọ́kọ́ náà, a ti wo sinimá Àmì apá kìíní, sinimá òǹtẹ̀ apá kìíní àti òǹtẹ̀ apá kejì. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti mọ̀ pé Àníkẹ́ Àmì àti Abbey Jimoh wọn kì í bá wa ṣe sinimá tí ó ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn. Sinimá yìí wà lórí Àníkẹ́ Àmì TV àtàpá kìíní àtàpá kejì. Apá kẹta ló ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀. Fún ẹ̀yin tẹ́ bá kọ́kọ́ fẹ́ jẹ́ alákọ̀ọ́kọ́ tí ó kọ́kọ́ wo sinimá òǹtẹ̀ apá kẹta, àbí ẹ fẹ́ mọ àsìkò tí wọ́n máa drop òǹtẹ̀ apá kẹta, ẹ bá wa subscribe sí orí channel yìí, kẹ́ tẹ notification button yìí, kẹ́ẹ̀dẹ̀ comment síbẹ̀ pé òǹtẹ̀ apá kẹta, òǹtẹ̀ part 3, òǹtẹ̀ apá kẹta, please òǹtẹ̀ apá kẹta, òǹtẹ̀ part 3. Ẹ subscribe bye kẹ́ẹ̀dẹ̀ comment. Òǹtẹ̀ jẹ́ sinimá tí ó kọ́ wa ní oríṣiríṣi ìrírí ayé ni fún àwa tí a bá fẹ́ gbalé, ká máa ka agreement, fún àwa tí a bá fẹ́ rìnrìn àjò ní ọ̀rọ̀ onílédé àti ní orí gbogbo aspect ilé ayé. Sinimá yóò kọ́ wa lórí ilé lásán, ó kọ́ wa ní gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe, ká máa wádìí ohun gbogbo dájú, ká máa mọ ohun tí ó wà ní ìdí ẹ̀. Torí sinimá òǹtẹ̀ yìí ó jẹ́ sinimá tó lékenkà, sinimá kan gbòógì tí ó yẹ kí gbogbo wa pátápátá kí a wò. Ẹ má gbàgbé láti tẹ subscribe button, ẹ like, kẹ́ẹ̀dẹ̀ comment òǹtẹ̀ part 3 kí a tètè lè sọ fún yín ìgbà tí wọ́n máa mú òǹtẹ̀ apá kẹta náà wá sí. Ẹ máa tẹ subscribe sórí channel yìí, kẹ́ẹ̀dẹ̀ comment òǹtẹ̀ part 3 kí ẹ lè tètè mọ ìgbà tí wọ́n máa drop. Fún ẹ̀yin tẹ́ bá ti wo apá kìíní àtàpá kejì, ó wà lórí Àníkẹ́ Àmì TV lórí YouTube báyìí. Ẹ tẹ subscribe button sórí channel bí, kẹ́ẹ̀dẹ̀ comment òǹtẹ̀ apá kẹta. Torí sinimá yìí jẹ́ sinimá tí àtọmọdé àtàgbà gbọ́dọ̀ wò ni. Torí ọgbọ́n àti òye ó kúnnú ẹ̀ pẹ́kípẹ́kí. Ẹ comment òǹtẹ̀ part 3 kẹ́ẹ̀dẹ̀ subscribe sórí channel yìí ká lè tètè bá yín kọ́ wọn lójú kí wọ́n lè tètè drop apá kẹta. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi. Ẹ má gbàgbé o láti subscribe sórí channel yìí kẹ́ẹ̀dẹ̀ tẹ òǹtẹ̀ apá kẹta sí.